Ọláyínká ọmọ làbàkẹ́ Aminatu o ẹ̀mí ẹ̀ aṣọ́pọ̀. Ọláyínká ọmọ làbàkẹ́ ẹ̀ka Aminatu o ẹ̀mí ẹ̀ aṣọ́pọ̀. Àpọ́nbẹ́pọ̀ rẹ̀ ọmọ làbàkẹ́ Aminatu o ẹ̀mí ẹ̀ aṣọ́pọ̀. Ọláyínká ọmọ làbàkẹ́ ẹ̀ka Aminatu o ẹ̀mí ẹ̀ aṣọ́pọ̀. Ìbà lóde tòní o ẹ̀sọ̀ gbé mo rí ìbà fọlọ́wọ́n ọba, ìbà kọ́dá ayé ìbà ṣẹ̀dá ọ̀run, ọba tó fún mi lóhùn ẹnu mi tó ní ìmọ̀ ọbẹ̀ abẹ nílé adùn ní ọgbẹ́ ẹ̀yìn ọ̀rọ̀. Ẹ bá ń kọ́ mọ́ làbákẹ́ tí sọ́jọ́ bí lónìí o. Ọláyínká Ògúnlànà tí ń sọjọ́ bí lónìí kórí jẹ́ pẹ́ńlẹ́ ayé kẹ́ẹ̀ta gbàlagbà àṣẹ yóò sọdún owó ẹ ó sọdún ọlá ẹ ó sọdún iyì lọ́lá Elédùmarè ọba. Mọ̀mọ́ bínú pé mo bá ọ láyé mo pé ọ ló kọ ó kọ là ń pè ládéládé ó kọ là ń péjọ ẹ láàfin ọba. Mo súnmọ́ bá níwọ̀n ẹgbẹ̀je mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà àrọ́bà àfin lọ́ba ń pa àkàkí rọ́bà àfin má di ìmọ̀kùn ẹ̀sìn ọba ẹ̀sà tó lò gbin mo rẹ̀yìn ọ̀run yá ọ̀sùn ké sí. Ọmọ làbákẹ́ gbéra nílẹ̀ ó dìde ẹyinjú Olódùmarè mọ̀ dání gọ̀jọ̀gọ̀jọ̀ onílò níjẹ́ ẹni abẹ lọ́wọ́ ẹ̀. Mo ló sọdún owó sọdún iyì lọ́lá Elédùmarè ọba. Gbogbo ọdún tó wá fẹ́ lé ayé onítànáwó sàárè ọmọ láṣẹ Ọlọ́run ọba. Ìwọ onídájí sùn onídájí ké ọmọ aráyè ò wá nífẹ̀ẹ́ gbà fún ọ ló ń jẹjẹ láṣẹ Elédùmarè ọba. Ọmọ làbákẹ́ mọ́ ń gbá o. Ọláyínká Ògúnlànà mọ̀ dá mi lóhùn ìwọ ni ń pè rí lọ́wọ́. Ọmọ Ẹ̀gbá mọ̀ lẹ́sà bí ọmọ gbòǹgbò àkàlà mo ní bí n bá fẹ́rẹ̀ lé àwọn bàbá tó bí ọlọ́mọ gbogbo ẹ̀ ló yẹ mí yéké. Ọmọ màjọgbẹ́rú ọmọ màjọgbẹ́ ẹ̀kọ́ ẹ̀rú ní sìnì ẹ̀kọ́ kì í sìnìyàn nínú ilé àwọn bàbá tó gbé bí ọlọ́mọ. Ẹ̀gbá lọ́mọ bọ̀rọ̀ mi ò pagi ọmọ bọ̀rọ̀ mi ò pọ̀pẹ́ ǹbàjẹ́ ti gbàgùrà lóró mi lé gbẹjọmọ́ gbà lọ. Ẹ̀gbá láàké o Ẹ̀gbá ló oko Ẹ̀gbá ló kórè ṣe ọmọ wò yíra ọba márùn níjẹ lóde Ẹ̀gbá láké Olúbàrà ọba ni Ọ̀sìnlẹ̀ ọba ni Gbàgùrà ọba ni Olówó dúró ọba ni Alákẹ́ Gbàǹkọ́ṣe bàbá mẹ́la àlàáfíà ara nílé bàbá tó gbé bí ọlọ́mọ. Ọmọ làbákẹ́ mọ̀ dá mi lóhùn ìwọ ni ń pè rí lọ́wọ́. Ẹwà ọmọ Olúmọ ẹwà ọmọ Olúmọ o ọmọ Ẹ̀gbá ẹ̀ ó yàyà ẹwà ọmọ Olúmọ. Ẹwà ọmọ Olúmọ ẹwà ọmọ Olúmọ o ọmọ Ẹ̀gbá ẹ̀ ó yàyà ẹwà ọmọ Olúmọ. Ẹ̀gbá mọ́ lẹ́sà bí ọmọ gbòǹgbò àkàlà ọmọ bódún erin jogún ọlá àtànà wọn ọkọ̀hún èsìsì nínú ilé àwọn bàbá tó gbé bí ọlọ́mọ. Ọmọ bọ̀rọ̀ mi ò pagi ọmọ bọ̀rọ̀ mi ò pọ̀pẹ̀ ńbàjẹ́ ti gbàgùrà lóró mi lé gbẹjọ́ mọ́ ń gbá lọ. Alẹ́ kì í mọ Àwòrí akẹ́sàn ọmọ ọlọ́ọ̀kọ̀ tó ní ìṣẹ́rí ọmọ wájú ọlọ́kọ̀ tí ń ṣòwò ìkúlẹ̀ ọlọ́kọ̀ wọn ṣe dìgbà lẹ́kẹ́ ògèdègèdè ọlọ́kọ̀ wọn tán yẹbẹyẹbẹ. Ọmọ agbẹ̀bí ayé ni ọmọ agbẹ̀bí ọ̀run ọmọ káfọ́kọ̀ wá káfàjẹ́ wá káwá fọ́ gèdègèdè ọwọ́ wa kọ́ káfọ́ gèdègèdè ọwọ́ wa kọ́ káwá fọ́ gèdègèdè ọwọ́ wa kọ́ délé ṣẹ́rí ṣebí nínú ilé àwọn bàbá tó gbé bí ọlọ́mọ ni. Ará owó dé o èrò owó dé ará owó dé o èrò owó dé. Ẹ ò lọ àbẹ́ ò lọ èrò kájọlá o ẹ ò lọ àbẹ́ ò lọ èrò kájọlá o. Ọmọ làbákẹ́ ṣe bí wọ́n ní ń pé òun èní lè ní jẹ́ ẹni abẹ lọ́wọ́ ẹ̀. Àbẹ̀ní ló ní kí ọ Àbẹ̀ní ló ní ìsàdúrà fún ọ ni. Ó l'Habeniakewi wá bá ń kárí dunú mi tí ń sọjọ́ òbí lónìí. Ó ní kí ọ̀pọ̀ òkú ọdún okúyè dún àṣeyíṣà mọ́dún nínú owó àṣeyíṣà mọ́dún nínú ọlá nínú àìtètèkú tí ń ṣe bálẹ̀ ọ̀rọ̀ rẹpẹtẹ. Màmá yọ̀ ọ́ délé màmá Olúwarẹ̀mí lẹ́kún mọ́ gbọ́ o màmá Àlàmí ìyá Adékúnlé ṣe bí wọ́n ní ń pé òun. Aláṣẹ àtolùdarí Destiny Trucking ní gbogbo Minnesota ó jẹ́ èrè òjòjò níṣòwò kó mọ́ lè nájà kókókó lára ọ̀tá lè ò ní fọdún eléyìí ṣàṣemọ́ lágbára Ọlọ́run ọba.
Làbákẹ́ jíjó lé ẹ ká lè mọ̀ kó níjó ni ẹ. Jíjó lé ẹ ká lè mọ̀ kó níjó ni ẹ. Làbákẹ́ jíjó lé ẹ, mo ní o jíjó lé ẹ ká lè mọ̀ kó níjó ni ẹ. Jíjó lé ẹ ká lè mọ̀ kó níjó ni ẹ. Ẹ̀sà pé mo wá fẹ́ mọ̀ fèyí ṣe é lọ. Bàbá níta ní kọrin ewì sí ọ létí látẹ̀ẹ̀kan. Mọ̀ pé mi l'Habeniakewi tí wọ́n ń wí o. Habeniakewi tí wọ́n sọ ọmọ wọn ló wò dúró.